àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn pààyàn mẹ́ta wọ́n gbé òkú wọn sá lọ lọ́wọ́. èèyàn bíi mẹ́ta ni wọ́n ti pàdé ikú òjijì nílùú ọ̀wọ̀ tí í ṣe ibùjókòó ìjọba ìbílẹ̀ ọ̀wọ̀ lọ́jọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ kẹsàn-án oṣù karùn-ún ọdún 2023 yìí. aláròyé gbọ́ pé wọ́n yìnbọn pa àwọn èèyàn ọ̀hún nínú ìkọlù àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn tó wáyé nílùú náà lálẹ́ ọjọ́ ìṣẹ̀lẹ̀ yìí. níbi tó le dé wọ́n sì ń wá òkú àwọn tí wọ́n pa yìí tí wọn kò sì tí ì mọ ibi tí wọ́n wà ní gbogbo àsìkò tá a fi ń kọ ìròyìn yìí lọ́wọ́. wọ́n ní àwọn jàǹdùkú ọmọ ẹgbẹ́ òkùnkùn náà kọ̀ láti fi òkú wọn sílẹ̀ nítorí lẹ́yìn tí wọ́n yìnbọn pa wọ́n tán ni wọ́n tún wọ́ òkú wọn lọ síbi tẹ́nikẹ́ni kò tí ì mọ̀. nígbà tó ń fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ fáwọn oníròyìn, olùbádámọ̀ràn fún gómìnà lórí ètò ààbò akọgun adétúnjì adélẹ́yẹ ní àwọn àmọ̀tẹ́kùn àtàwọn ẹ̀ṣọ́ aláàbò míì ti wà níkàlẹ̀ láti bójútó ètò ààbò ìlú ọ̀wọ̀. adélẹ́yẹ tó jẹ́ ọ̀gá àmọ̀tẹ́kùn ẹ̀ka ti ìpínlẹ̀ ondo ní ìgbésẹ̀ tí ń lọ lábẹ́nú láti rí àwọn aṣebi náà mú níbi yòówù kí wọ́n lè farapamọ́ sí. alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ondo abilékọ fúnmiláyọ̀ ọdúnlámì ṣàlàyé pé àwọn ọlọ́pàá tó ń gbógun ti àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn nípínlẹ̀ ondo ti lọ síbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún láti pèsè ààbò fáwọn aráàlú. olùṣeyẹ ìyáde ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.